bí a bá wo ìjókòó yìí a rí wípé ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni ó gbé gbogbo wa jókòó di àsìkò yìí. Ọlọ́run kó yọ̀ǹda ogún ìṣẹ́jú fún mi. àmín. Àwọn abáwá àgbà tí wọ́n jẹ́ khalifatul khulafa fún gbogbo tí ń jẹ́ Ọ̀ṣun state àbí Tìjàníyà l'Ọ̀ṣun state. Ọlọ́mọsàjì kí a rí yín pẹ́ o. Ọlọ́ àwọn ẹni Ọlọ́run. Bàbá wa kẹ́nìkan dó tì mí kẹ́ máa bá ń dákọ̀ àwọn khulafa. Maulana Sheikh Misbahuddin bàbá wa àgbà ní wọ́n jẹ́ ọ̀gá fún afáwa oníkan Maulana Sheikh Ismail al-Mudrif akí Maulana Sheikh Ishaq kí ọmọ àfáà alímẹ̀ ni wọ́n ọmọ gbogbo àwọn ẹni Ọlọ́run ni wọ́n ọlọ́mọsàbà wa dúró tì yín ọmọ abẹ́yẹ jẹjà ní gbogbo ìgbà ọlá Muhammadu Rasulullah ọlá sallallahu alayhi wa sallam ọlá àwọn ẹni Ọlọ́run bá a bá délé àjíṣẹ́ fún alájà wa Sayyida Fatima Aljafariya àmà jíṣẹ́ bàbá wa Alifa Tijaniya gbogbo Ọ̀ṣun àti kí wọn bàbá wa Sheikh Akuruye Faido láti lu Ẹdẹ Ọlọ́run jẹ́ àríyìn pé Sheikh Yahya Akuruye Faido alfa wa Kiski Olodo akiyin púpọ̀ Sheikh Abdulkadir Al-Istijaba abawa tí wọ́n ṣe ètò nísìn Ọlọ́run bá wa pẹ̀lú yín àwa kí alfa wa oníkan Sheikh Ismail Faido Saman Ọlọ́run bá wa pẹ̀lú yín akila pe aṣíwájú àdínì aṣíwájú nẹ́dà mo fẹ́ kí olóko mi aṣíwájú kásíwájú wà nǹkankan jòkó yàn yín báyìí kọ́gẹ́ bí okùn kó jòkó wájú bá nìyà bá ń gbé fásíwájú kó jòkó wájú bá mo fẹ́ kí n máa rí sheikh wa ẹ̀yin náà gbé àga jòkó lẹ́gbẹ̀ẹ́ yín kẹ́nìkan wá jòkó ti ẹ̀yin bí mo ti fẹ́ kẹ́ ẹ sínú ẹ má dùn rárá ẹ má dùn ẹ̀yin ló ní nǹkan ọ̀yẹ́ dúró báyìí jòkó báyìí pẹ̀lú yọ̀ǹda àwọn àgbàlagbà náà ni mo á fẹ́ kẹ́nìkan ó jòkó tì wọ́n máa jẹ́ bẹ́sùmán Ọlọ́run bá wà pẹ̀lú yín ọlá Ànábì wa Muhammad gbogbo jama Al-Faida fi tariqati Tijaniya ní ìlú wa ní kílẹ̀ pé owó dé Ẹdẹ ọlọ́mọsàbà wà pẹ̀lú yín mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin mo kẹ́ni tí ó máa retí kíkí wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi. ajiwa Azakiru Ahmad Olúọmọ Al-Faida ó wà ní òkè òkun ó wà nínú ẹni tó ṣagbátẹrù ṣe wàhálà lórí kí alẹ́dẹ́yà yín mo kí àlùfáà wa rọ́ ìdùnnà Ọlọ́run sọ àlékún dáadáa yín ọlá Muhammad afáwa Jibril Abdulrazak abawa oninkan Sheikh Ismail Al-Faida kílẹ̀ pé Faida Saman ẹ̀yin náà mo bẹ́ fi ṣe wáàsí gbogbo ẹni olóko tó kọ rẹ̀ ọ̀parẹ́ lónìí orí màlánà ni gbogbo ẹni tí ó bá ti kojú ogun òun tó àwọn ò lè rúkọ rí filẹ̀ wàhálà lẹ́sẹ̀ kẹ́ tó débi ẹdẹ yìí ẹsẹ̀ rí fìtínà lójú ọ̀nà ẹ̀ bẹ́ẹ̀ mo sọ níjẹ ó díjẹ ìjẹkọ yìí lórílẹ̀ nǹkan mẹ́ta nìyẹn gbọ́dọ̀ nílọ gbọ́dọ̀ pèsè yẹn la òun tó àwọn tó lè ṣẹ́kù láyé alákọ̀ọ́kọ́ ó gbọ́dọ̀ ní màtíríà tó fẹ́ fi lo ayé la bí màtíríà bá wá pé sára rẹ̀ yọ ẹsẹ̀ wá fèsì wọ̀
bọ́bá fèsì wọ́n ni tọ́ba yẹ pé material ni ó padà wúlò fún àfikọ́ ja ogun wọn lájàyè abáyé kó mẹ́rin irú ẹ̀ ní Maulana Sheikh Ishaq gbogbo yín náà lẹ́ẹ̀rí ń tó ṣẹlẹ̀ sí wọn rí bó ti ṣẹlẹ̀ sí anabi Yusuf mi ṣàpèjúwe ń jẹ ẹjọ́ àwọn tí wọ́n lè mọ ìtàn Yusuf bẹ́ẹ̀ bá wọ́n bá ń ka ìtàn Yusuf fún yín tẹ́sí lè pè é nírọ́ torí irun tó ṣe Yusuf sí àwọn náà tọ́ba anabi Yusuf ṣe wá là tọ́padà wá sẹ́kù dòní ọlọ́run ọ̀pá Yusuf ń jọ́ náà òun ló fi padà rí iṣẹ́ yẹn jẹ́ dalẹ̀ ọlọ́run ọ̀pá sẹ́wù sàhákà náà ọwọ́ ajásí pẹ́ni tí wọ́n rò wípé yọba ogun ni lọ wọ́n rò wípé bí ọba tiẹ̀ bá a lọ kò lè jòkó lága wájú ọ̀hún tọ́lọ̀ ní ọ̀wà náà ló tún wá wà. a máa mú wá sí lára ara wa bẹ́ẹ̀ ọ̀kẹ́ nú àwọn àfa ń pé láyé mú tẹ̀tí májìdá màlámú yẹ́rì kàbí lẹ́kàtọ́ra wàlá yàrá lulí ulama qadama al-hazara. láyé mú tẹ̀tí májìdá ọlọ́run jọ dáa mọ́. yẹ́rì kàbí lẹ́kàtọ́ra. má fún pọ̀. wàlá yàrá ulama qadama al-hazara. wọ́n fẹ́ kó ń kálukú ó lè mú lọ láyé mú tẹ́tí májìdá. láyé mú tẹ̀tí májìdá. ètò wọn ń pè ní imtitọ́wù ní kí èyàn sọ nǹkan di ẹṣin kọ́ wá gùn tí a máa gbẹ́ ni wọ́n bá gẹṣin padà bí tálíkà bá gẹṣin ojú olówó ni wọ́n fi wò. láyé mú tẹ̀tí májìdá. ó dàbí ìgbà tí tálíkà bá gun navigator àbọ̀ bá gun kí lẹ́ ń pè é Land Cruiser àbí àwọn mọ́tò táwọn ìjọba ń lò nísìn bí tálíkà bá gùn padà bí ọba ní ti ọjẹ padà bí wọ́n fi ránṣẹ́ ẹ máa ráwọn èèyàn tí wọ́n máa ṣe máa ṣe àtorí pé ntógun ní wo òun tógun lè fúyẹ́ àmọ́gun tó wo. láyé mú tẹ̀tí májìdá. ẹni ọba bẹ kí májídù ìtàn pè ní májídù ni kí èèyàn wáyé káyé ọ̀hún tó wá ó sì mà pọ̀ wá. láyé mú tẹ̀tí májìdá. gbogbo ẹni ọba bẹ kí ayé ọmọ àpò òun wá yarkabul khatar. máa ń yẹ́rì kàbí lẹ́kàtọ́ra. ẹni ọba tí lóun ọ̀fẹ́ gun ewu òun ọ̀fẹ́ kọjá lérí ìgò kọ̀fẹ́ kọjá lérí ẹ̀gún kọ̀fẹ́ kọjá lérí ìgbẹ́ kọ̀fẹ́ kọjá lérí àtàn kọ̀fẹ́ kọjá lérí mùsíbà àti wàhálà àtàdánwò láyé tá a wà yìí. àwọn tí ẹ̀yin ń tẹ̀lé Maulana Sheikh Alhaji Ibrahim àti Maulana Sheikh Isa Aruhullah àti Maulana Sheikh Salati àti gbogbo àwọn tó jọ bẹ́ẹ̀ tá ń tẹ̀lé bọ́dẹ̀ yìí dé ni Maulana Sheikh Adam kò sí ẹni tí zalzal tí ó bá pàdé gbogbo wọn ni àgbákò wá lọ ẹni àgbákò lóhùn ọ̀wá lọ fúnra ẹ̀ náà wá àgbákò lọ torí yìí ò ní galáyé gbàgbákò bá ti lóhùn ọ̀wá o àbí kí wọ́n yá wa tọ́rọ́dọ̀ rẹ̀ náà ní gíga wa gbàgbákò bá ti lóhùn ọ̀wá o pé lágbájá yìí dọ́dọ̀ yìí dẹ́tọ̀ rẹ̀ ìwọ lè dẹ́tọ̀ rẹ̀ torí báwọn bá dẹ́tọ̀ rẹ̀ ò lè débi tọ̀ ń lọ òun làbá ń wí. láyé mú tẹ̀tí májìdá. ó tọ̀ wọn ò lè lérí paláyé yóò kà wáyé farabalẹ̀ yóò wáyé yóò kú òun bẹ̀ ayé tọ́wọ́ ò ní mà pé èèyàn dé ìjọ tó dé ìjọ tí bá ń lọ ayé ò ní mà pé nìkan ń lò ó ìjọba wa jáde kú òun bẹ̀ ayé ò ní mà pé nìkan kú lára àwọn obìnrin táyé òsùnkún wípé òun sófò èèyàn. man lam yarkabil khatara gbogbo ẹni bá ti lóun ọ̀fẹ́ pàdé àgbákò lójú ọ̀nà ìfẹ́ pàdé àgbákò ìfẹ́ wọn pa mí gbogbo ìfẹ́ wọn pa mí ní ìlú kọ. máa ń yẹ́rì kàbí lẹ́kàtọ́ra. gbogbo ẹni tí ó bá pa mí ó múra irú wọn ní padà là. máa ń yẹ́rì kàbí lẹ́kàtọ́ra. ẹni ó dúró lẹ́nu tírélà tí tírélà páàkì tó tẹ búrẹ́kì fún ọ ní èyí ṣe bọ́ọ̀ bá ń wá kú ọ̀wá lọ bùnmí òun ní wá ikú ọ̀wá ibi ẹlòmíín sì jòkó lẹ̀ ní tírélà òun lọ lè yàbá. Maulana Sheikh Ishaq wallahi suma billahi alladhi la ilaha illa huwa mo jókòó jẹ́jẹ́ ò lè jẹ́ nǹkan kan láyé mo jókòó jẹ́jẹ́ ò lè jẹ́ nǹkan kan láyé kódà bí bàbá yẹn bá ṣiṣẹ́ kalẹ̀ tó bá wá gbé kalẹ̀ fọ́mọ ọmọ wa jẹ khalifa bàbá rẹ̀ ọlọ́run ọ̀fẹ́ jẹ ogún ma ogún tóun jẹ lára bàbá àwọn ogún bàbá wọn parí mọ́ la
yọ parẹ́ mọ́ la wàláyé àná lálẹ́hùlà ẹ sọ fún tọ̀ wí pé ò lè rí ipò gíga man qaddama al-hasara ẹni ọba ti ìṣọ́ra ṣáájú wọn ni ìfẹ́ kí ìfẹ́ wọn rí mi ń bẹ̀ ni ìfẹ́ wà láàrin wọn ìfẹ́ bá wọn jagun ni ẹ̀yin agbo ní ma jòkó ìfẹ́ jòkó wájú agbo ìfẹ́ ṣáájú ogun bọ́ọ̀ bá ṣáájú ogun tó bá wà láàrin àwọn èèyàn ibi èrò pọ̀ tó bá gbá fúrọ́ǹtì tó wà láàrin gbogbo bá parí wọn ò ní rí ọ torí gbà wọn ń jà lọ́wọ́ àárín lọ́wọ́ wọn ò rí ọ wọ́n dẹ̀ ni ó kẹ́yìn ogun gan tó wúlò jẹ́ ni ó wà láàrin lọ bọ́ọ̀ bá ti lè ṣáájú ogun fẹ̀ka kẹ́yìn torí pé bọ́ọ̀ bá kẹ́yìn ogun àwọn tí ń bọ̀ lẹ́yìn tí wọn náà bá wẹ̀yìn tó bá fojú kọ́ wọ́n padà dá wọn náà mà péjọ tá a jagun níjọ wọn jagun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ òun náà ẹ̀yìn rọ́wà níjọ náà kọ́dà àríra wa àmẹ́ni wọ́n wà láàrin òun nírí farabalẹ̀ kámẹ́rà yìí sábà gbé ni wọ́n wà láàrin èrò inú kọ́gbẹ́ni tí ń bẹ wájú àbí kọ́bẹ lẹ́ni tí bọ́ọ̀ bá lè ṣáájú àfa rẹ̀ sì dúró lẹ́yìn àfa àmọ́gbà wàhálà dé wọ́n náà ọwọ́ kárí inú ọwọ́ ń pẹ́ àkàrà lọ́wọ́ àdúrà wa ń tẹ̀lé yín ó lè jẹ́ nǹkan kan man qaddama al-hazara àwọn anísí àwọn adúró wájú ni gbogbo tó bá rún wọn kọlu lè ṣe káàdàmù wájú làwọn adúró sí ìsí lẹ́yìn ìsì sí láàrin wọ́n á farabalẹ̀ wọ́n á ṣe wà láàrin bí mo ti ké séwìyà àyà ń jọ sí àdámọ̀ ń bẹ kò sí láàrin wájú lọ́wọ́ bí n bá lè dúró láàrin tí mo kárí bọ́mú láàrin mo yọ máa lè séwìyà àyà ẹ̀yin náà wá dúró wájú Maulana Sheikh Atayese ruhullah ẹ̀yin náà wá dún wájú ìdún wájú òun lọ́sọ̀ ẹ̀yin náà dábẹ́ ti dàyí. Madala a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Alam tara ìlàlí màláyé mi ń bà ní Ísírẹ́lì. Àbá yìí bọ́yá ẹ̀ méjì lẹ́jọ́ máa ké torí kí ní ọ̀hún pọ̀ wọ́n dà wọ́n ẹ̀ púpọ̀ wọ́n àgbẹ̀ kọ́ sí mu ọ̀wá. Wọ́n náà ń lẹ́. نقاتل في سبيل الله قال أيأسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم aago mélòó ni flight bàbá yìí aago mélòó ni 9 o'clock 10 o'clock lálẹ́ yìí ọ̀nà máa sì jìnnà díẹ̀ yẹ ká wá yọ̀ǹda ẹjẹ́ ayọ̀ǹda aṣáájú kálí máa bá wà sí lọ wá dọ̀dọ̀ aṣáájú èló ní òfin lówó àdúrà kalẹ̀ ńgbà bá sọ̀ kalẹ̀ sọ fún bẹ́ẹ̀. tọ ọlọ́run fi 50,000 lẹ̀ lówó àdúrà ọlọ́run jọ máa lọ rí ó sì máa bọ̀ rí ó sì gúnlé ayọ̀ǹda òun àbá yìí kéwú. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله خرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم gbogbo ẹni ọba dá ọlọ́run mọ̀ níyà yẹn kọ́ bá ń pariwo pé Allahu Akbar. Maulana Sheikh Ishaq bàbá wa khalifa gbogbo Tijaniya lọ́sùn state alfa wa títí àti gbogbo ẹ̀yà alfa mo fẹ́ fi ọ̀rọ̀ àyà tí mo kà yìí òun wọ́n fẹ́ ṣe wá sí alfa wa Sheikh Ismail Faidu Saman ọlọ́run rán anabi Muhammad létí wípé alam tara ìwọ anabi orí ni orí àwọn
tí wọ́n kúnjú tí wọ́n kúnnu inú àwọn ọmọ Bani Israila lẹ́yìn ìgbà tá Nabi Musa kú láyé tí Musa lọ tán lélẹ́yìn ṣẹlẹ̀ farabalẹ̀ láàrin Musa pẹ̀lú Isa àwọn èèyàn máa rò wípé ìgbà Musa lọ tán Isa sì débẹ̀ Ọlọ́run máa tó bẹ́ẹ̀ torí nkankan star gbọ́ torí star àwọn mẹ́ta náà wọ́n ní star ní gbogbo àwọn anabi Ọlọ́run ní star wọn nalẹ̀ jù ló sì ṣẹ́kù dòní anabi Musa anabi Isa àti anabi Muhammad star yẹn lọ́lọ́run fi wá da Isa àti Musa pọ̀ ẹ̀yà àgbàlagbà lẹ́yìn ìgbà tí Musa lọ tán lànàbì Dáúdà dé lẹ́yìn ìgbà Musa lọ tán ni Suleimana dé lẹ́yìn ìgbà Musa lọ tán ni Zulkifli dé Iliyasu dé Aliyasa ó dé Zakariya dé Yahaya dé àwọn anabi tí wọ́n lọ fatira tí ń bẹ láàrin Musa àti Isa àwọn anabi tó wà ń bẹ nù àmọ́ Ọlọ́run gbé anabi Musa àti anabi Isa ó fi wọ́n tira wọn torí pé sá àwọn méjèèjì ní sẹ́kù títí tá anabi Muhammad fi dé wọn ò lukudéètì rárá Ọlọ́run wa ní alamtara Ọlọ́run jẹ gúnlẹ̀ ayọ̀ Ọlọ́run ní wo anabi orí ni àwọn tó jẹ́ ìjọba ní Israẹla lẹ́yìn ìgbà tá anabi Musa lọ tán èwo ni kó la ṣe ń kéwì yìí àfa farabalẹ̀ àfa kó la ṣe ń kéwì yìí tún ké èwo ni jẹ́ ní nàbí yìí. ìsìkọ́lù lìnàbí yìí. ìsìkọ́lù lìnàbí yìí làhùn lìnàbí yìí làhùn lìnàbí yìí làhùn. Alamusa ila imalayi min bani Israila min ba'di Musa. Izikolu linnabiyyin lahum ib'ath lana malikan. Yẹ máa bọ̀ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. Izikolu linnabiyyin lahum ib'ath lana malikan. Ìjọ tí wọ́n ń sọ fún nabiyyin lahum. Ọlọ́run náà kára rẹ̀ ní nákìrà ló gbé wa. Wọ́n sọ fún ànábì kan tọ́jà ànábì wọn ti Bani Israila lẹ́yìn ìgbà tí Musa lọ tán ànábì tó tún wá lẹ́yìn Musa òun ni wọ́n ń pè ní zọ́mù wàhílù kí ni mo pè é kí ni mo pè àfa yìí sọ́mù wàhílù ó sì pè ní sàmù wàhílù bìsín tó ní ọmọ ó sì lè pè léyìí tí ọlọ́mọ náà kọjá zọ́mù wàhílù ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n gbà á kọ́ ànábì tó wá lẹ́yìn ànábì Musa nù ìgbà tá ànábì Musa kú tán ẹ̀yà àgbàlagbà àwọn Bani Israila wọ́n wá bọ́ sí Palestine ìgbà tí wọ́n bọ́ sí Palestine wọ́n dẹ̀ ní taabut àpótí tí ànábì Musa kó gbogbo àsìrárù sí taabut Musa yẹn ibẹ̀ ní ọ̀pá rẹ̀ tó fi wí ní Fìràwọ́nà ibẹ̀ ló kó sí kundi òun ní taabut yẹn kundi ibẹ̀ ní àtàwúrà látòkè délẹ̀ àtàwúrà ibẹ̀ ló wà gbogbo àwọn orúkọ Ọlọ́run tá nábì Musa lò ibẹ̀ ló wà turas iná ni nínú tàbútì yẹn ló wà ìgbà tí Musa lọ tán àwọn alu Musa àti alu Haruna àwọn ni wọ́n jogún tàbútì yẹn Palestine ni wọ́n wá ti lò wọ́n ti kúrò ní Mazar wọ́n ti lọ Palestine ìgbà wọ́n dé Palestine àwọn Amalik wọ́n wá ja àwọn Aburaniyun àwọn ìjọ ànábì Musa àwọn Amaliki wá jà wọ́n lógun ìgbà wọ́n jà wọ́n lógun wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ Bani Israila láwọn tí wọ́n jẹ́ Aburaniyun àwọn àjọ Musa wọ́n pa wọ́n dẹ̀ gbé kíní tàbútì yẹn tó jẹ́ tùrásù ànábì Musa wọ́n gbé lọ bẹ́ẹ̀ ìgbà wọ́n gbé lọ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní máa hàtáàkì agbára wọn náà ní tàbútì yẹn nígbà wọ́n ti gbé agbára ní kò ságbára kan fún Bani Israila mọ́ àwọn Amaliki yẹn máa wá kógun jà wọn ní Palestine ẹni tó wá ń ṣáájú ogun gbà náà òun ń pè Jaluta òun ni kọ̀mọ́ndà wọn òun ló lórí ajagun wọn tí wọ́n kógun jà Bani Israila òun lọ́nà àwọn aróyìn fún ànábì wípé àwọn Bani Israila wà lọ bá Samuel tẹ́jẹ́ ànábì ìgbà náà nípa wọn ànábì Ọlọ́run tó dé lẹ́yìn tí ànábì Musa lọ tán àwọn Jaluta àwọn Amaliki tí wọ́n ń jálù wá tí wọ́n ń pa wáyé
báwa wá ẹnìkan tí ó máa jẹ ìlérí fún wa tó yẹ pé òun ni ó máa lídìí ogun fún wa àwọn ẹni tí ó bá wa kojú Jálútà àtàwọn àjọ ẹ̀ wọ́n láwọn fẹ́ jagun sójú ọ̀nà Ọlọ́run. Ànábì wọn wá sọ fún wa pé ẹ̀yin tẹ́ ẹ wá yìí aláàzíìtùm sówù yín bẹ́ẹ̀ alaykumul maut bọ́lá ń bá pàṣẹ nísìnyí wípé ẹ lọ lè bá wọn Amalek kẹ lọ bá Jálútà jà Allah tuqatilu sẹ́yìn yìí sì lè kojú ogun ẹ lè bá Jálútà jà báyìí gbogbo wọn bá bẹnu kò lẹ́ẹ̀kan náà wọ́n lè ṣe táwọn ò ní jagun sójú ọ̀nà Ọlọ́run. Jálútà àtàwọn àjọ rẹ̀ ti lé wa kó lé wa wọn ò jẹ́ kí bàbá àtọmọ ríra wọn má. nígbà wá yá Ọlọ́run wá nítọ̀ ẹni tí wọ́n wí wọn láwọn fẹ́ jagun èmi Ọlọ́run wá ṣe tán mo fọwọ́ sí bẹ́ẹ̀ kún ọlọ́ lè bá Jálútà jà. àwọn díẹ̀ nù wọn ni wọ́n wá dú ọ̀pọ̀lọpọ̀ padà. Ọlọ́run ni mo mọ àwọn tọ́sàbò sí tí wọ́n láwọn ọ̀jagun mọ́jọ́ náà. Ọlọ́run ẹsẹ̀ wá bẹ́ Ọlọ́run kọ́kọ́ sọ bọ́rọ̀ ti rí nu ọkọ̀ sọ preface àbíkílẹ̀ máa ń pè èyí tí wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ Ọlọ́run ẹsẹ̀ wá bẹ́ ròyìn bò ni wọ́n ti jà á. Ànábì wọn àní wá pé gbogbo wọn jọ wípé ẹ̀yin tẹ́ ẹ lẹ́ǹfẹ́ kí n fún yín ní ẹnìkan tí ó jẹ́ olórí yín. Ọba mi tó dá mi tó sì ní mí. Ọlọ́run ti gbé Tálútà kalẹ̀ Tálútà sì ń bẹ láàrin wọn kò lówó kò ní nǹkankan èèyàn ayẹyẹ ni lójú wọn ẹni tí ò jámà nǹkankan ní Tálútà àwọn olówó bẹ nínú wọn tí wọ́n sì lọ́lá. Ànábì wa ń sọ fún wọn wípé gbogbo bẹ́ẹ̀ ti jòkó yìí Ọlọ́run ti rán ẹni tí ó ṣáájú yín wọ́n ní ta ló ń tọ̀ wọn ní Tálútà yìí ni. wọ́n mọ̀ sọ pé gbogbo ẹni ó bá ṣáájú ogun ló kọ rẹ̀ ṣẹ́kù ẹ wo kọ́ Tálútà náà ṣe ṣẹ́kù ńgbà tí wọ́n jẹ pé òun ni wọ́n ní kọ́ ṣáájú. Tálútà òun ni torí Tálútà àwọn kò ní star kò ní nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ànábì wa lẹ́ni tọ́lọ̀ òun yẹn rí gbogbo wọn bá wúra wọn bá pé àná lọ́wọ́ díẹ̀ wọ́n lè ṣe bóun ni Tálútà ṣe lè jẹ́ olórí yóò ṣe jọba fún wa wà náà lọ ahaqqu bil mulki minhu àwa yìí ló yẹ àwọn tó lówó ní sọ́bà wọn àwa ló yẹ ká jọba inú àwa tá a jẹ́ ògbìnkànlú tá a jẹ́ ọlọ́rọ̀ tá a lówó àwa ló yẹ kọ́lọ̀ wọ́n yàn ká jọba yóò tà sáà min al-mal Tálútà tẹ ní ọ̀ṣáájú àyè kò lówó ń bọ̀ ẹ wo nǹkan látọdún náà láti káyé ó tó dì sí ni wọ́n ti fi owó yẹn ipò ẹni ọba nímọ̀ tí ọba ti lówó òní dàmà ẹni ọba lágbára àti ṣe jihadi tí ọba ti lówó ayé òní tẹ̀lé kọ́dà bẹ́ẹ̀ yẹn bá jẹ́ àbá lásìkò yìí bọ́lá ọba fowó kó jẹ́ àbá fún yà wọ́n ní ó nímọ̀ lóòótọ́ àmọ́ màdé ọ̀lá àlùbáríkà torí bí owó yẹn ni wọ́n fi àlùbáríkà sí wọ́n ti ṣe bẹ́ẹ̀ láyé ànábì sọmọ wa ìlú náà wípé ẹni yìí ò lówó kò ní nǹkankan àwa lówó àwa ló yẹ kọ́lọ̀ wọ́n yàn ànábì wa dá wọn lóhùn. Inna Allah Ọlọ́run tó dá òun náà tó sì dá wa náà. Ìlò wúyà fà ìsọ̀fà wà alaykum Ọlọ́run lọ́mọ àmà sàálẹ̀ sà wípé tòun ka ìlówó òun náà òun lòun fi ọ́ ṣáájú kọjọba wàzáàdà òun bá sàtàn fil ilmi wal jismi. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé bẹ́ẹ̀ ni bó ṣe dúró wípé ó dúró ó tó ṣáájú ogun tí Jálútà gaba rí yọ́mà wípé èèyàn ló kojú òun yìí wàzáàdà òun bá sàtàn fil ilmi ó tún wá ní mímọ̀ tó gbé ẹ̀yin yìí kà lówó ni ẹ̀ nímà ìjọ òun ni Ọlọ́run ti já ránkì àwọn olówó wípé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmọ̀ ló láyé ìmọ̀ ní ìjọba ayé títí wá dò nínú ìmọ̀ náà nísìnyí ṣáájú lónìí ọwọ́ wí bẹ́ẹ̀ ẹni ọba Ọlọ́run ní máa fún lọ́lá máa bọ̀ ànábì yẹn tó wá sọ fún wọn nígbà ogun wọn sọ pé àwọn ò ní gbà wọn kùn pé a ní gbà ẹni tí ò lówó ẹni tí ò ní gan ó lè ní màá lóòótọ́ kó sì lágbára àmọ́ kò lówó ànábì wá pè wọn wá sọ fún wọn wípé tọ́ba yẹ pé ẹ bá fẹ́ gbà pọ́lọ́run lọ́rán mi àmì kan bẹ tọ́lọ́run fún mi tẹ́ fi mà yí kóhun lọ́lọ́run yàn àmì nìní wípé èyí tó jẹ́ àmì tẹ́ fi mà wípé òun lọ́lọ́run fẹ́ yàn kọjọba.
òun ni wípé tàbútù Musa tí àwọn Jálútà ti jí gbé lákọ̀ọ́kọ́ ni èyí tá fi mà wípé ẹni tọ́lọ́run fẹ́ kojú Jálútà òun ni wípé Ọlọ́run sọ fún mi pé tàbútù ni ó wá láti sánmà padà látọ̀dọ̀ Ọlọ́run sẹ̀kínà ó sì wà ń bẹ̀ àṣírí tí fini lọ́kàn balẹ̀ tí ìlú yìí ó fi fọkàn balẹ̀ ń bẹ nínú àpótí náà tí tàbútù ni bá ti wá dé inú ilé ẹni tí tàbútù ni bá wà ẹni tọ́lọ́run fi ọjọba nù gbogbo wọn sì mà pé lóòótọ́ Jálútà ti gbé tàbútù lọ wàbàkíyàtú mímá tàràkà áàlù Musa àwọn tùrásù tí àwọn ìjọ Musa àwọn aráalé Musa fi kalẹ̀ àtàràlé Haruna tí wọ́n fi kalẹ̀ ń bẹ nínú ẹ̀ tàhámìlù uli màláìkà àwọn màláìkà ni ó sì gbé wá láti sánmà. èyí òun náà mi kan lẹ́bi mà wípé ẹni tọ́lọ̀ ń fẹ́ yẹn nù ni bọ́bá yẹ pé bá gbà bẹ́ẹ̀. nígbà wá di ọjọ́ tí ànábì yẹn ń sọ fún wa ọjọ́ náà múra tí ó pé wọ́n bá ní kó ọlọ́lẹ̀ wo ilé gbogbo nkálukú wọ́n wá wálé nkálukú wọ́n wá tàbútì nígbà wọn délé tálùtà wọn bá tàbútù mẹ́. èyí ló jẹ́ àmà wípé ẹni tí Ọlọ́run bá gbọ́ ṣáájú Ọlọ́run ó fún lágbára tí wọ́n fi tó wájú ọ̀kanù ẹ̀yin náà nírú ẹ̀ ẹni tí ó bá ṣáájú yóò ní agbára aṣáájú tí ń fowó lẹ̀ látàárọ̀ àti gbogbo tó lóun ó ṣe àti ti ń ṣe yìí ṣé bọ́dọ̀ yín ló ti bẹ̀rẹ̀ gbésí ayé bí ọba jásí kó ní ntọ́lọ̀ ní kẹ́yìn náà máa fi darí wọn ọ̀rọ̀ rẹ̀ àṣẹ yanjú débi tí ọmọ wa sọ fún òun múre kì í wá sọ òun nìkan bẹ́ẹ̀ gbogbo ẹni tí ọba ṣáájú ayé ó gbọ́dọ̀ ní nǹkan kan tí ó fi ṣáájú wọn kì í fi ọ̀lẹ jà ṣáájú so nígbà tó Lútà ti wá di wípé ọ̀dọ̀ ẹ̀ ní àkútí wà ó kálukú wa sọ̀wọ́lẹ̀ àtàwọn tí ó fẹ́ràn rẹ̀ wọ́n sọ̀wọ́lẹ̀ tú láti. falamma fasala Talut. Tálùtù wá ṣáájú àwọn ọmọ ogun tẹ̀lé 80,000 ọmọ ogun ni wọ́n fẹ́ lè kojú Jálútà 80,000 ló tẹ̀lé Tálùtù. Tálùtù yẹn dẹ̀ ní àrọ́mọdọ́mọ Isahak ọmọ Ibrahim àrọ́mọdọ́mọ rẹ̀ lòun amóhùn yẹn sànnábì àfa lòun ọgbọ́ àfa ni òun ò nínú bú wàlà wọ́n ṣáájú àwọn èèyàn wá tẹ̀lé pẹ̀lú àṣẹ ànábì tó sọ fún wọn pé òun ní kó ṣáájú nígbà wọn wá ń lọ wọ́n wá dé àárín Palestine sí Urdun odò kan bẹ láàrin Palestine sí Urdun ibi odò ni wọ́n dé ògbẹ́ wa ń gbé àwọn ìjọ tó tẹ̀lé gbogbo wọn náà ẹ̀dàkọ̀ dúró ọ̀gá Tálùtù ẹ̀dàkọ̀ ní sùúrù ògbẹ́ ń gbé wa Tálùtù wa kọjú sí wọn pé káì ẹnìkan kan ò gbọ́dọ̀ mú mi ó wá sọ fún wọn pé ó ní Ọlọ́run tó dá mi Tálùtù ní wí bẹ́ẹ̀ binahari Ọlọ́run fẹ́ fi odò yìí akérèmọdò yìí ó fẹ́ fi dán yín wò ni o ẹnì kan ọgbọ́dọ̀ mú bẹ́ẹ̀ o bàmá ń ṣẹ̀rí bàmí nù ẹni ọba yìí mú nú omi yìí fàlẹ́ yìí sàmì ní kò sínú ìjọ mi o àmẹ́ni tí ọba ti mú ń bẹ̀ fà ináwó mi ní ó ń tọ̀ òun ìjọ mi ni farabalẹ̀ gbogbo wọn wúra wọn wípé ládùúgbò ń gbẹ̀ yìí ó dẹ̀ fi dán wọn wò ni kì í jẹ́ pé omi òun ní nǹkan kan tó fẹ́ ṣe ó fẹ́ máa talẹ́ni tó tẹ́ mọ̀ kí wọn ò fẹ́ gbà tẹ́lẹ̀ ó fẹ́ máa talẹ́ni tí ó gbà fún wọn àtàní òní gbà ọlọ́ fún mi yẹn dáhùn wò wípé gbọ́dọ̀ mọ ẹni ọba ti mú ọkọ̀ sínú ìjọ mi àmẹ́ni tí ọba mu inú ìjọ mi ni gbogbo wọn bá wúra wọn pé ládùúgbò ń gbẹ ti ń gbẹ wáyìí ó wá dá a padà fún wọn wípé ilá mọ́nígìtà àràbà gúrúfẹ̀tẹ́n ẹni ọba lè bu ọwọ́ kan tí ó bù ú nìkan àmọ́ tó ọba ti mú ọwọ́ méjì àbí gẹ̀ẹ́ méjì ó ti kú òun àwọn tí ó tẹ̀lé mi lónìí ó padà lẹ́yìn mi Tálùtù bá kú mẹ́ ó wá lọ jòkó lábẹ́ igi ẹ̀yin àgbàlagbà nígbà Tálùtù jòkó lábẹ́ igi ní gbogbo àwọn ń bọ̀ farabalẹ̀ àfà báyìí sẹ́ nọ́ọ̀sì wọn ò dùn mọ́ mi ní nífi ń sin nǹkan mi fúnra mi báwọn ẹ̀ ń rìn dè púpọ̀ ẹ̀ nọ́ọ̀sì dáadáa ẹ̀ ń rìn dè púpọ̀ gbogbo ẹ̀ sì ń bẹ ní ọ̀ lè jòkó nbìkan ìrètí kí ni ó ṣẹlẹ̀ gbogbo wọn bá kó síbi odò àwọn 76 inú àwọn 80,000 76,000 ni wọ́n kó síbi odò àwọn 4,000 àwọn dúró wọn ò débẹ̀ rárá wọn ò mú rárá kọ́ra wọn ò mú gúrúfẹ̀ yọ̀ kan àwọn 76,000 wọ́n wá débi odò ni wọ́n wá mú mi yóò tẹ́ gbogbo wọn bá ń sọ Tálùtù yìí ti jìnnà sí wọn wọn bá ní sẹ́wù kan wà nígbà náà pé ká má gbádùn ayé ara wa sẹ́wù kan ṣe lè pàṣẹ fún wa gbogbo mùrídí tó bá ti ní sẹ́wù ò lè pàṣẹ fún wọn kò ní wùzúl kò ní débi tí ń lọ èyàn sì ní sẹ́ẹ̀kù ni
wa man laysa lahu shaykhun fa shaytanu zayguhu ó pé ní tí ó bá ti ní ṣéwù ó yẹ pé ustaasu náà ló ní ṣéwù náà ní ustaasu rẹ̀ wọ́n pé gbà náà kọ̀ọ̀yàwó ní jẹ́ ṣéwù ustaasu ni ṣéwù ní ustaasu rẹ̀ gbogbo ẹni ó bá ti ṣáájú ustaasu rẹ̀ ti ń kọ́ ní súnà òun ṣéwù rẹ̀ nánu torí wọn náà ní gbóhùn lẹ́nu ní tí ustaasu bá wí lọ́wọ́ tẹ̀lé kọ́dà bọ́ ọmọ kéwù àyèmáyé àwọn tí ọmọ kéwù tí wọ́n ń pèpè súnà lónìí nínú Facebook ebi ń dọ́gbọ́ lẹ́nu àwọn ustaasu wọn làwọn náà ń wí àwọn lè pe wọ́n wàá pọ̀ jẹ́ ní ó kéwù gan lọ wàhálà wọn sì pọ̀ dáadáa gbogbo wọn yìí wọ́n bá padà wọ́n mú mi yẹn wọ́n ti mú mi tọ́lúta ní àwọn ẹ̀yìn wọ́n lè mú mi gbogbo wọn bọ́sẹ̀ gbẹ kan ọkà wọn pé 4,000 ó nínú àwọn tí ń kólógun 80,000 ìyẹn 4,000 lọ́wọ́ kù tí ó tẹ̀lé mi ọ̀dà gbogbo ẹ̀yìn 76 ni ẹ padà ọlọ́run máa yẹ mùrídí tó ti sàgbákò wájú ọlọ́run lára sí rẹ̀ ọkà ń tẹ̀lé ni ó ti padà torí pé o jẹ́ ṣéèkù rẹ̀ ọ́ la ọ̀nà tó fi dọ́dọ̀ ọlọ́run fún ọ ṣéèkù náà ó sì gbọ́dọ̀ la ọ̀nà tó fi sọ mùrídí nù torí bàbá Israẹl nìkan nù mùrídí rẹ̀ yọ sàgbákò wájú ọlọ́run ẹ gbọ́ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì anáwọn ni wọn ní olùṣọ́ àgùntàn wọ́n pe gbogbo ọmọ àjọ wọ́n pe wọn alágùntàn àwọn àjọ náà wọ́n pe alágùntàn wọ́n yìí tún tẹ̀lé wọn kò sì bínú ẹ sàmà kọ́ fẹ́ràn ọlọ́run lára ọ̀gá rẹ̀ tí ń tẹ̀lé àti pé wọn alágùntàn tó ti yarí wọ́n yìí tí pé mùrídí lásán là ń pè wọn ló ti yarí ẹlòmíà ní ṣé kò tiẹ̀ kó wọn gbọ́ mọ̀kádàmù látijọ́ yìí èyí ṣe tó kí ló ń sáré pọ̀ gbọ́ mọ̀kádàmù sí àwọn àtàná ẹlòmíì wọ 70 years kó tó fún mọ̀kádàmù wọ́n bá padà bẹ́ẹ̀ tẹ́wọ́n rí àwọn 4,000 tó kù pẹ̀lú ẹ̀ wọ́n wá kọjá sí ọ̀dọ̀ Tálútà nígbà wọn kọjá sí bẹ́ẹ̀ lẹ́nàlì yẹ́ ọmọ bíi Jálút wọ́n á pe Tálútà wípé ọ̀gá onínà Jálútà ta fẹ́ lè pàdé yìí èèyàn 70,000 ò tó pa kátó wá pàwọ́ 4,000 péré gbogbo àwọn ọmọ ogun láti padà yìí ẹnu àwọn tá ń lọ yìí á lè kápá Jálútà àtọmọgun ẹ̀ sẹ́ni bí àwọn kan ti wí bẹ́ẹ̀ inú àwọn 4,000 àwọn akẹ́kọ̀ọ́ tó bọ́ síwájú pé káyì ẹ má sọ bẹ́ẹ̀ ma ẹ má sọ bẹ́ẹ̀ ma ẹ má sọ bẹ́ẹ̀ ma níjọ́ tí ilé ẹ bá fẹ́ kó firi inú ẹ̀yẹ mùrídí tí sẹ́wù bá ń bẹ nú ogun báwọn kan bá ti ń sá ogun ẹ̀yin kẹ́sì máa fà wọn yìí lọ́kàn balẹ̀ pé ẹ má jà sá ẹja tẹ̀lé sẹ́wù wa irú ẹ̀ làwọn mùrídí bàbá yìí ṣe bàbá wa yìí àwọn kan dúró nù àwọn mùrídí ńjọ́ náà àwọn náà sẹ́kù lóní àwọn tí wọ́n láwọn ọ̀tẹ̀lé yín jọ́ sọ̀rọ̀ dé àwọn náà ti parẹ́ àtàwọn tí wọ́n ń yọ̀ yín jọ́ náà wípé afẹ́ parẹ́ ni gbogbo ogun tẹ́ ẹ jà lọ gbogbo nǹkan bá yín tẹ́ ẹ jà lọ ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ ń bẹ ọlọ́run ti tú àṣírí omi fún yín láwọn tí wọ́n gbé àfẹ́ gbọ́hùn rẹ̀ má àṣàfẹ́ rí má náà ni ẹ̀yin náà wọ́n tún rí àwọn táwọn ọ̀fẹ́ rí yín máa ń jọ́ náà àwọn dà àwọn yìí wọ́n bá ń fẹ́ra lọ́kàn balẹ̀ wípé àwọn tí àwọn ní ìmánì pẹ̀lú ọlọ́run wọ́n bá ní kam min fi'atin qalila galabati fi'atan kabira mélòó ní fíà tó kéré tí ó sì borí fíà tó pọ̀ wọ́n lè pọ̀ jù wá lọ lóòótọ́ àwọn kan wá balẹ̀ wípé pẹ̀lú ògùn ọlọ́run àwọn wí ni wọn nígbà wọn ti fẹ́ra lọ́kàn balẹ̀ Tálútà ní sí ọkàn yín balẹ̀ níbẹ̀ ẹja lọ. falamma li Jálúta wa junudihi nígbà yẹn àwọn bọ́ síbi àárín tí wọ́n ti pàdé ibi àlà ibi odi ìlú Jálútà yọ pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ pẹ̀lú bó ti ga tóní náà ní Gàdáfì àwọn ọmọ ogun rẹ̀ tẹ̀lé pẹ̀lú gbogbo nǹkan ogun àwọn ti Tálútà náà ṣáájú wọ́n wá dúró wọ́n wúra wọn lọ́kẹ̀kẹ́ Jálútà ń sọ fún Tálútà wípé ẹ bọ́ síbí ẹni wọ́n bá tó bẹ́ẹ̀ kọ́kọ́ jálà yìí bí ọba ní kú Tálútà tó jẹ́ Málíkù ibi tí ń lọ́nu ẹ̀yà àfà ọmọ kéwú ọ̀gbọ́dọ̀ wà láàrin wájú ni kọ́ máa wà níjọ́ tó gun àfà rẹ̀ bá dé mùrídí ọ̀gbọ́dọ̀ dúró láàrin wájú ni kọ́ máa wà níjọ́ tó gun àfà rẹ̀ bá dé torí níjọ́ tó gun náà bá là bọ́ bá la ogun náà orúkọ rẹ̀ ò ní parẹ́ ẹ wá wo nǹkan òun mo sọ pé lan yanala al-ula man qaddama al-hazara wa lan yablugha al-majda man lam yarkab al-khatar anabi Dawuda alayhi salatu wa salam Dawuda sì kéré ọjọ́ eré ẹ̀ kéré tíra ní Dawuda ò tí ì kọjá ọmọ ogun ọdún òun náà wá tẹ̀lé wọn ọ wà nínú àwọn 4,000 anabi Dawuda kò tí ì sínú búwa lára rẹ̀
kò dictate ara rẹ̀ ọlọ́run gan ò tí ì fi nùbú wá sí la ìkà ń jẹ́ dáúdà rẹ̀ lásán òun náà wá tẹ̀lé wọn àní lọ́wọ́ àtẹ́lẹ̀ tọrọ bẹ́ẹ̀ kéènì sẹ́dígbà tí Tọ́lútà tí wọ́n Jálútà lọ́kẹ̀kẹ́ ẹ̀rú bá dé ẹ̀ pé ha àgbákò lélẹ́yìí tàbúùtù tó sì wà lọ́wọ́ wọn tàbúùtù tí wọ́n ti tó ti wà lọ́wọ́ Tálútà àwọn tó rúurú ọ́ ni wọ́n gbé tàbúùtù kalẹ̀ wọ́n gbé kalẹ̀ wọ́n á yọ àṣírí mẹ́ àṣírí òun ni wọ́n lò. òun nu àforíjì àléyìn náà sọ̀bùrà ọlọ́run jẹ́ àlẹ́ ṣe sùúrù bí wọ́n ṣe lè yín náà ọlọ́run má jẹ́ abẹ́rù wọn jẹ́ àlẹ́ ṣe sùúrù ká dúró wàṣẹ́ gbẹ̀ta àkìdá àmàna wọ́n bẹ̀sẹ̀ wá rinlẹ̀ káwọn náà lè farabalẹ̀ káwọn náà lè sáǹdì má jẹ́ wọn rí pàǹgbọ̀n má jẹ́ àwọn ọjà ẹsẹ̀ wọn kìsìkì wọn sùúrù náà alẹ́ káwọn mi kàbìrì gbogbo àwọn àjọ yìí bí wọ́n ṣe lò tó yọ ọlọ́run mọ́sà làwọn ará wọ́n ṣe lórí wọn farabalẹ̀ ntí wọ́n sàmù nákàlí tí wọ́n ṣe wọ́n tó nákàlí ọ̀dà èyí ṣe tó àwọn fi mú tàbúùtù tí ń bẹ ẹ àbọ̀lọ̀ sọ pé sẹ̀kínà lòun fẹ́ fi sọ̀kalẹ̀ fún wa nígbà wọn adébi tẹ́rù ti fẹ́ bá wọn wá lo àyà tí mú sẹ̀kínà wa àforíjì àlẹ́ iná zọ̀kúra ìfọ̀kànbalẹ̀ dé wàṣẹ bíjì àkìdámọ̀ náà àwọn náà sàn dáadáa ayọ̀ jámá wà ń dúró náà alẹ́ káwọn mẹ́lẹ̀ kábìrì sẹ́ni gbà wọn sa kínní ń gbà tí kínní wọn dáhùn ara Dáúdà ló kó sí ara nábì Dáúdà ìlà ló kó sí lẹ́ẹ̀kan náà nígbà tí kínní ń sọ̀kalẹ̀ tí mi sí Ọlọ́run sọ̀kalẹ̀ tágbára sọ̀kalẹ̀ ìfọ̀kànbalẹ̀ sọ̀kalẹ̀ téèyàn fi sáǹdì dúró Dáúdà kẹyọ láàrin àwọn èèyàn ni ẹ ń bọ̀ farabalẹ̀ ọmọ gbàdàmú ààrẹ fàásàmọ́mọdé Dáúdà kẹyọ ni ọlọ́ba Jálútà ọlọ́ba Tọ́lútà wípé yẹ́sà ó ní nà Dáúdà kí ló ṣe kí ló bọ́sà ni májò wọn kó ọ̀rọ̀ ológun kó wọn kọ́ ó ní ọkùnrin tí Jálútà yìí ó ní ìpàbà Tọ́lútà ni ta ló sọ̀rọ̀ wọ́n ní Dáúdà ló sọ̀rọ̀ Dáúdà Tọ́lútà sì dọ́lọ́ nǹkan tó ń retí kó kọjá àlà wọ́n ti sẹ́ẹ̀tì gbogbo nǹkan kalẹ̀ ó ní ọ̀pá ta ni wọ́n pa àmọ́ tóun bá pa kílẹ̀ fún un gbogbo wọn bá ní Dáúdà alákùngbọ́sẹ̀gbẹ́ òun ọ̀pá níṣẹ́ nígbà tí tọ̀hún lóhun lè gorí ẹlẹ́mọ̀sọ́ ẹni tó rí ìwọ́wẹ̀ òun ó gbé Dáúdà lóhun ọ̀pá ọkùnrin bọ́kùnrin náà nílà ọkùnrin bá òun nìkan èèyàn 10,000 ọ̀ka lẹ́nu lóhun ọ̀pá kílẹ̀ fún un ní Tọ́lútà bá ní tọ́ báyìí lè pa nǹkan méjì ní fọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ìfún ọ ní ọmọ mi kọ́ fẹ́ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì múlíkù tí ń lò yìí ipò màlàkíyà ìjẹ́ ọba ìbọ̀ọ́lẹ̀ fún ọdọ̀ba anabi Dáúdà ó ní sẹ́yẹ́sẹ́ ó ní ìṣe pẹ̀lú ògùn Ọlọ́run láwọn tó ń wá wòkè Dáúdà ń lè kú ó fẹ́ kú Dáúdà bá bọ́ sáájú nígbà tó bọ́ síwájú ọkàn mú òkúta inú tààbùtù yẹn ni wọ́n sí ọwọ́ mú ọ̀pá tí Mùsá fi wí ní Fìràwọ́nà gbogbo ẹni bá ní àṣírí àwọn àgbàlagbà tí ń bẹ létà fi ilẹ̀ fún wa ká lè dànù eléri ibú ni àní dànù òun ni wọ́n yẹ ṣẹ́gun gbogbo kèbèrè òun ni gbogbo ẹ̀yin ń súnfì ẹ̀yin tàṣọ wúwo ń tẹ́ gbé lọ́wọ́ nù bẹ́ẹ̀ yẹn bá ní kò sí ti ń jẹ́ tàṣọ wúwo eré rẹ̀ gbálẹ̀ ni ibi ọba kù sí láyanjú torí kò sí ti ń bẹ tí ò ní níbi ó kù sí àwọn alùsùn súnà náà níbi ó kù sí àṣejù ń bẹ bí ṣe náà bẹ́ẹ̀ yẹn bá ti lẹ́ni ọba fi ìhà ọ̀tún sùn yóò tún wọná nígbà ẹni tó fi ọ̀tún sùn bá wá wọ iná ẹni tó wá gbẹ́kù eégún sérí gan-an níbo lòun ń lọ wọ́n àjọ pàdé nínú náà pé èé kí ló gbé wọ́dé nínú náà pé ìhọ̀tún mẹ́sùn ó orun lásán mọ́sùn ó ẹni pé kìíní yẹn kìí gẹ́rù makul ọ̀pá làákà yìí mú sẹ́ni nígbà tí ó mú ọ̀pá mú sátìmbẹ́nu tàbút nígbà tó mú lọ́wọ́ ó mú òkúta márùn ó mú nú àṣírí Mùsá ó sàṣòkúta gbogbo wọn wò ó ní gbogbo yẹn súnmọ́yìn wọ́n súnmọ́yìn ó múra ó súnmọ́ bíi ọ̀kankan bíi àlà bẹ́ẹ̀ ni wọn ara Jálútà dìde pé eré rẹ̀ wá yí pé ọmọ èké yìí ìwọ tó jẹ́ pé ojú òkèlè sẹ́ni Jálútà ń bọ̀ wá ó ní káwọn ọmọ ogun ẹ̀ṣá ẹni sùúrù náà ẹ̀kọ́ ọ̀fà kalẹ̀ ọmọ yìí ìwọ sẹ́ni gbà tí múra tí ń bọ̀ tókùsà tí ó débẹ̀ Ànábì Dáúdà kàn mọ́kùtẹ̀ ọ̀gá tó ti sa àṣírí sí ó jù ú sí ilé rí yàyí sẹ́ni gbà kú tókùtà fún balẹ̀ rí ọkọ̀ ṣe báyìí kó tó pé ó da padà yóò kọ̀ rẹ́ tiẹ̀ ó tún fi òkò mi lé ó tún ṣe báyìí kó tó pé
pé wọ́n tún kọ̀rẹ́tì ẹ̀ ó tún fi mí lé nígbà tí èlé okò márààrún Jálútà kan ṣubú ni bí Jálútà ṣe ṣubú àwọn ọmọ ogun rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti sá pé olórí ogun anabi Dáúdà kan débẹ̀ ọmọ eke ọkà déwájú ẹ̀ ni ọkà mú àṣọ Musa lẹ́yìn àgbàlagbà náà fi ní dọ̀rábùtù kún bí àṣọ Musa níjọ́ tó gun bá lé lẹ́ẹ̀ máa lè yá ọ̀pá Musa wọn níbẹ̀ ní ṣe táwọn èèyàn ṣe ń lò tí wọ́n ń sà ọ̀kan níjọ́ pa báyìí mọ̀ ni àwọn kan sì parí ẹ̀ sínú ọ̀pá wọn tí bàbá wa mú lọ́wọ́ yìí bàbá ti nà á sí yàn yíké fèrí bàbá ni wọ́n máa ń sùn kò ní sùn mọ́ bàbá sì ni wọ́n máa sùn lọ́kọ́ má jí mọ́ kò ní jí mọ́ ìtọ́ba náà ni ọ̀jẹ́ bó ṣe mú ọ̀pá wọn ọ̀kan nà á mọ́ Jálútà ni pa lẹ́ẹ̀kan Jálútà sì kú bẹ́ẹ̀ lọ́lọ́run fi wá ní fàásà mọ́ wọ́n bá ṣẹ́gun pẹ̀lú kọ́lọ́hún. Wàkọ̀tàlá Dáúdù Jálútà. Dáúdù wá pa Jálútà. Alimulika ọlá farabalẹ̀ ọlá tí Tọ́lútù lóhùn ọ̀dà jáde bó ti pa tán níbi ogun ni náà ni Tọ́lútù ti ní wọ Dáúdà mo bọ́ ọlá mi lẹ̀ fún ọ lónìí Dáúdà àwọn méke ti ń bẹ láàrin ó ti yé ọ wá fi ìfẹ́ ọ̀gá tó tẹ̀lé àti fẹ́ jihadi mo fẹ́ jí sí Ọlọ́run lára ọ̀gá mo fẹ́ bá ọ̀gá mi yìí jagun ọwọ́ mi bẹ́ẹ̀ òun bọ́ síwájú pé òun fẹ́ kú instead tí Tọ́lútà tọ́jọ́ ga òun fi kú kó wọ́n bẹ̀ kan kú Ọlọ́run wá ló di iyè Tọ́lútà bá bọ́ ọlá ọbọ̀ fún ó ńlá tòní ó ti dọ́ra ọmọ mi tí wọ́n lọ́fẹ̀ẹ́ ó ti dọ́kọ̀ ẹ̀ sẹ́ni bí ti ń wí Ọlọ́run ní wọ́n nìkan kọ́ mu wọ́n nìkan kọ́ ló promise èmi Ọlọ́run náà promise ẹ̀ nù bú wa ẹ̀yin màláìkà ẹgbẹ́ nù bú wa sí ìlànà ni etí ọlá Dáúdà fi sẹ́kùnù nítorí fi sẹ́kùnù wàláwó ládàfún ọ̀la ìnáàbà bàdọ́hùn bìbàdì bí ẹ bá ṣe pé Ọlọ́run fi ẹ̀yà àfa ìfarabalẹ̀ ìfi ìfẹ́sì àwọn kèbèrè làfàṣàdàtì àrùn ilé ó ti bàjẹ́ bí ẹ bá ṣe ẹ̀yà àfa àtọ́lọ́run fi ìfẹ́sì àwọn kèbèrè ìsìlámù ò ní ráyè kò ní mí pàápàá jùlọ gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá ìsìlámù ò ní mí àmẹ́yìn àfa ẹ ti ṣiṣẹ́ dínà kọjá kí kúfùrù kan tún borí ìsìlámù mà Ọlọ́run lémi Ọlọ́run mọ parí ẹ̀ ó ti tó àbá máa kẹ máa wọ aláwọ̀ àti parí gbogbo ẹ̀ gbogbo tó kọ́ wí sálẹ̀ ó ti wà nù rẹ̀ èdè Suratul Baqara lọ́wọ́ ọ̀rọ̀ jíẹ̀wò ẹ lọ lè wò dáadáa àǹfààní tá a fẹ́ lò ń bẹ̀ ni pé mùrídí ó gbọ́dọ̀ fi ẹ̀mí rẹ̀ ṣe sacrifice àbíkílẹ̀ má pè kábàṣù lè fìdá ó fi ẹ̀mí rẹ̀ ṣe fìdáwò fún ṣéwù rẹ̀ ọmọ kéwù fi ẹ̀mí ṣe fìdáwò fáfá rẹ̀ gbogbo ẹni ọba fẹ̀mí lẹ̀ fáfá rẹ̀ àbí ṣéwù rẹ̀ irú wọn lẹ̀mí wọn yìí bọ́ èyí tó bá lóun ò lè gba kú ṣéwù ń kú yóò sì kú pa rẹ̀ ó ti yé àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé gbogbo ẹni Ọlọ́run bá fẹ́ kí ó lóko tí ó ṣẹ́kù yóò fèsì àgbákò ni Jálútà àti Dáúdà fèsì torí pé wọ́n wí ní àgbákò ni lóko rẹ̀ fi ṣẹ́kù ẹlòmíì wá fèsì àgbákò bẹ́ẹ̀ àgbákò ń gbé lọ ni ń gbọ́ Ọlọ́run ní ẹgbẹ́yìn náà lọ ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin àlùfáà wa ń gbà tí ọgbẹ́yìn náà lọ ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run eléyìí ni wàásù mi Ọlọ́run níbẹ̀ yìí sàṣemá fún wa Ọlọ́run níbẹ̀ yìí sàṣemá fún wa Ọlọ́run jẹ́ a máa jẹjà kò ní jọjọ jẹ wa àlùfáà wa gbà fẹ́yìdọ̀ Sheikh Usman fẹ́yìdọ̀ Saman Sheikh Ismail fẹ́yìdọ̀ Saman Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín eléyìí dùn púpọ̀ ẹ pé àwọn èèyàn wọ́n sì dá yín lóhùn Ọlọ́run níbẹ̀ yìí sàṣemá fún yín ọlá Muhammadu Rasulullah owó àdúrà náà ló kù tá a gbà nísìnyí.